A ṣì ń tẹ̀síwájú lórí ètò Miliki Express. Mo ti sọ fún yín pé àlejò wa wọ́n ti wà ní ilé agodo. Tá l'àlejò wa lé ní obìnrin ni wọ́n mọ̀ ń kọrin. Orúkọ wọn gan mi mọ̀ bí tó ti rí, bóyá ti Yankee ló ti wá ní, bóyá ti Ghana, àbáta Anambra. Inú mi dùn, ayọ̀ mi kún láti ṣe àfihàn àlejò mi. Orúkọ wọn máa jẹ́ Ronnie. Ronnie. Yes, Ronnie. Ronnie. Ẹ jẹ́ bá ń spell yẹn. R-O-N-N-I-E. Oh, Ronnie. Ronnie, yeah. Ẹ káwọn ará lé, ẹ káwọn ará lé. Ẹ yára lé, mo kí yín o. Ọmọ yín ló wà ń kalẹ̀ o. Ẹ wà ń kalẹ̀ tó tọ́. Orí kalẹ̀ la wà. Lórí Miliki Express, lórí Orísun. Lórí Orísun la wà sí o. Bẹ́ẹ̀ni. Ẹ kí ló dé tẹ wá Ronnie? Ṣé orúkọ tó sọ yín nìyẹn ni àbí ẹ ń jẹ́ kẹ́mi? Ọmọ Yorùbá ni mí, ọmọ Yorùbá. Bá lọ ṣe pé Yorùbá, ọmọ Yorùbá gidigidi, you know. Ọlárónkẹ́ gangan lórúkọ mi. Ọlárónkẹ́. Ọ̀tẹ́ iná dẹ̀ sọ Ronnie. Ó ti Ronnie. Ta ló wá fún yín Ronnie? Nígbà tá a wà ní school náà ni àwọn ọ̀rẹ́ mi ló máa ń pè mí bẹ́ẹ̀. So tèmi náà ṣe ń wò pé okay kí n lò fún orúkọ orí mi nìyẹn. Ẹ dẹ̀ rò pé irú ẹlẹ́ǹjẹ́ Ọlárónkẹ́ rò pé orúkọ yẹn rẹwà púpọ̀ ju kẹ́kọ̀ọ́. Ẹ rò pé tá bá lóru Ọlárónkẹ́ yẹn kẹ́dẹ̀ máa fi kọrin. Ẹ mọ̀ pé orúkọ Yorùbá ó wà unique, ó dùn gbọ́ létí. Mi sọ pé Ronnie yóò dá. Àmọ́ okay, kò sórúkọ téèyàn pera ẹ̀ tí ò dá. Ronnie dá, Ọlárónkẹ́ náà dẹ̀ dá. Bó ṣe mọ̀ pé ní industry tá a wà yìí, you know, they call it brand. You need to, you know, brand yourself and kó lè jọ báyìí everybody, àwọn ọmọ mi àti dájú dẹ̀ wò pé ọmọ tí mo sọ l'Ọlárónkẹ́ yìí kí ló wá ṣẹlẹ̀ tó lọ ń jẹ́ Ronnie? Ló ṣẹlẹ̀ tó ń jẹ́ Ronnie, kí ló dé? Wọ́n sọ̀rọ̀, wọ́n complain. Bọ́kẹ́dẹ̀ máa wá wò ó, tí n bá sọ pé Ronnie nígbà mi, àwọn míì máa ń tètè wò pé ṣé kìí ṣe pé Rónkẹ́ ló ń jẹ́. Pé wọ́n ti get pé okay Rónkẹ́ o, Ronnie ni o. Àti ẹ jẹ́ ká mọ̀ yín dáadáa, ta ni Ronnie? Okay, Ọlárónkẹ́ ni orúkọ mi jẹ́, Ọlárónkẹ́ Thaddeus, and ọmọ Ondo State ni mí. Ọmọ Ondo State ní Ìlàjẹ gangan nínú omi. Orí omi láti wá. Okay. So gbogbo ìgbà tí mò ń dàgbà a ṣe gbogbo ìgbà yẹn ní Àkúrẹ́. So fún ìtẹ̀síwájú ẹ̀kọ́ mi mo lọ sí Unilorin. Okay. Then from there I started my career in banking. Okay. So kó tó wá di pé àwa bẹ̀rẹ̀ iṣẹ́ orin fully. A fi iṣẹ́ báǹkì lẹ̀, àwa bọ́ sí iṣẹ́ orin fully, you know. Ẹ fi iṣẹ́ báǹkì lẹ̀. Ní tẹ́ ti kówó tó ti wọlé. Yóò kì í ṣe pà ń kówó. Ibi tá a ti ń ka owó, à bá àwọn èèyàn ká owó. Ẹ máa ń kọjá ìgbà sálárì ń gbà tẹ̀ ń ṣiṣẹ́ gidi. Ẹ máa gbé kówó tó bá ti fún yín sálárì ẹ ti kówó náà nìyẹn. Kówó à ń kawó ni. Ẹ lè máa wò ṣùṣù pé ókè o, iṣẹ́ bank tí mò ń ṣe yìí mo fẹ́ gbélẹ̀, mo fẹ́ bọ́ sínú orin. Ẹ dẹ̀ wò pé àwọn olórin gan tẹ̀ ti pọ̀ jù these days. Kí ló ṣẹlẹ̀? Kí lẹ tẹ fi iṣẹ́ oní báǹkì ilẹ̀ tẹ bọ́ sórí? Tí mo bọ́ sí iṣẹ́ orin. Ayọ̀ tó bá ní pé nǹkan jẹ́ ayọ̀ èèyàn. Iṣẹ́ orin jẹ́ iṣẹ́ kan tó jẹ́ iṣẹ́ tí ó wù mí láti bẹ̀rẹ̀. Mo lè fẹ́ sọ pé nígbà tí mo lọ sí iṣẹ́ láti máa ṣe ní ìtọ́ tí ń ka owó, ọkàn mi ò really sí ńbẹ̀. Inú mi ò really dùn. You know. So ó tó àsìkò kan tí mo láti wò pé ó tó kí n bọ́ sí nǹkan tó máa múnú mi dùn, kí n máa kúkú mọ̀ pé ibi tí mo wà lélẹ̀. Kò sí iṣẹ́ téèyàn ṣe tí ò ní òkè, tí ò ní ups and downs tiẹ̀, you know. Everything ò lè máa lọ smooth. Ilé ayé náà up and down ni. Mo ò ní sọ pé títorí pé àwọn tó ń kọrin wọ́n pọ̀, wọ́n tó 1000. Mi wá ní ṣe nǹkan tí mo fẹ́, nǹkan tó wù mí nìyẹn. Nǹkan tó wù yín ni. Nǹkan tó wù mí, nǹkan tó múnú mi dùn. Okay, ṣé ká sọ pé ó kàn wù yín ni àbí ẹ mọ̀ nínú yín ẹ wò pé okay o ẹlẹ́bùn kìíní. Ẹ mọ̀ pé ó yàtọ̀ sí okay nǹkan wù mí mo fẹ́ ṣe. Okay, mo ṣe. Nǹkan tí mo sọ ti yé. Ó yàtọ̀ sí pé mo lẹ́bùn kìíní yìí o, gbogbo àwọn èèyàn mọ̀ pé mo lẹ́bùn kìíní yìí o jẹ́ ń ṣe. Ṣé ká sọ pé okay ó kàn wù yín bẹ́ẹ̀ náà pé fẹ́ kọrin lẹ ṣe kọ́ ni àbí ẹ̀yin gan ẹ wà lárí dájú wípé okay o mo lẹ́bùn orin yìí?
Tí èèyàn bá lẹ́bùn orí ṣé ó máa lóun fẹ́ kọrin náà. ẹ̀yin náà wọ́n pẹ̀lú àwọn nǹkan bẹ́ẹ̀ ṣọ̀pọ̀ nǹkan tó pọ̀ gangan tẹ́ ké wọn ò ní lẹ́bùn bọ̀ wá wò pé àbóyá torí Àyìnkẹ́ tí ń sọ̀rọ̀ èmi náà fẹ́ sọ̀rọ̀ àbí torí ìyáàfin tí ìyáàfin bá ti jókòó sórí set ó máa ń sọ̀rọ̀ ẹjọ́ ẹ̀ máa ń pọ̀ gan èmi náà fẹ́ di presenter ẹ mọ̀ pé irú wọn ó pọ̀ dáadáa. bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ nítòótọ́ ṣùgbọ́n mo máa ń sọ kinní kan fún manager mi màá ní èèyàn lè wà ó lè rò pé òun fẹ́ jí ẹ̀bùn ẹ̀ tó bá jí bọ̀ ṣé ó lè jí ìfẹ́ tó ní sẹ́bùn yẹn ni ṣé ó lè jí kò lè jí ìfẹ́ yẹn tó bá tiẹ̀ ní pé ó jí àìdíà èèyàn ó jí ẹni báyìí ń kọrin ẹni báyìí ń ṣe lágbájá èmi náà fẹ́ ṣe mẹ́ta tó bá débẹ̀ tó bá rí i pé ọ̀nà yìí máa fẹ́ lọ díẹ̀ ó ní mọ̀ pé bó ṣe lọ́nà ní fún èèyàn téèyàn yẹn rán ní mọ̀ pé sẹ̀ kíní ìsẹ̀ but èèyàn yẹn máa padà but bó ṣe wà kiri nìyẹn iṣẹ́ orin jẹ́ iṣẹ́ tí mo yàn láàyò tí mo ti wò pé tí mi bá ní ẹ̀bùn ẹ̀ náà mi ò ní sọ pé mo fẹ́ ṣe ẹ̀bùn wà ń bẹ̀ in fact orin tí mo kọ́kọ́ kọ nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ èmi fún ara mi ni mo fọwọ́ ara mi kọ and kò kí n take me more than 1-2 hours to assemble songs together, good songs, lovely songs. So mo mọ̀ pé ọ̀nà ẹni ìgbà gangan lẹ wá mọ̀ pé ẹ lè kọrin. Mo ti mọ̀ pé mo lè kọrin láti kékeré ni mo ti mọ̀ pé mo lè kọrin ṣùgbọ́n not until 2008 ni mo tó bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ tí mo record orin tí mo lọ ní studio pé ẹ jẹ́ kí n tẹ voice kí n mọ bó ṣe rí so gbàtẹ́ kọ́kọ́ wá wọnú studio first time báwo ló ṣe rí lára yín. Orin tí mo kọ́kọ́ kọ first time ó jẹ́ orin tí mo like gan and experience yẹn wà though very childish but at least it was remarkable of me pé mo take step yẹn doing that song and ever since then mi ò tí ì ṣe orin tó tú gbogbo ẹ̀ ń lọ sókè ó ń pick up ní kò. Irú ẹ̀yà orin wo ni ẹ̀yin wá ń kọ? Bẹ́ẹ̀ ṣe bí mo ṣe sọ orúkọ mi fún ilé kan mo ní Ronnie mo ní Ronke mo ní Ronke bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá ni mí mo dẹ̀ láìkí máa lo Yorùbá gan nínú orin mi fine hip hop R&B ni but tí ọmọ Yorùbá bá gbọ́rin mi wọ́n máa mọ̀ túmọ̀ nǹkan tí mò ń sọ.